kábíyèsí Olódùmarè, kábíyèsí fá o. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùfẹ́ ta lọ́rùn káàkiri àgbáyé pátá. Ibi tẹ́ fi ń wọ̀ ní fọ́, ibi tẹ́ fi ń gbowó ní dì. Ẹ má bínú pé ó tó jẹ́ mẹ́ta kan tí a ti wá sí orí ètò gbẹ̀yìn. Ọdún ni láṣẹ Olódùmarè, ọdún sì yàbọ̀ fún ọdún ìyàbọ̀ fún gbogbo wa. Àwa tá a ṣe ọdún yìí á tún ṣe tẹ̀mí tówó tọmọ tàlàáfíà tàkú balẹ̀ ọ̀rọ̀. Ọ̀rọ̀ ti pọ̀ ńlẹ̀ wọ́n ẹja mọ́ mú lẹ́sẹsẹ. Mo rí fọ́nrán kan lórí ayélujára níbi tí àwọn ọmọ China tí wọ́n ti ń kọ́pù ẹ́ńjìn Toyota. Ó pa mí nígbe, ó pa mí lẹ́kún, torí tí mo rò ní pé kí ó tí ì jẹ́ káwọn ọmọ tiwa ń bí náà ló ń ṣerú nǹkan báyìí. Wípé kí ló ṣe àwa táwa náà ti wà nírú ipò tí àwọn eléyìí wà. Ohun tó pa mí lẹ́kún yẹn pé ó ṣe pé àwa ìjọba kò sí eléyìí, ìjọba kò sẹ́yún láàmúpa lójoojúmọ́. Protest là fẹ́ mọ́ sí ti wà. Kì í ṣe pé a fẹ́ mọ́ sí protest bí i pé nígbà tí Yorùbá ti ṣe tó tìgbà tí Yorùbá ti ṣe tálàlù fẹ́ protest náà ni. Á pariwo ni. Àwọn tá a tún fẹ́ pariwo yìí náà wọn ò ní nǹkan tí wọ́n ṣe. Kí n ló wà lórí wọn tó yẹn fara ayé, kò sí nǹkan tó fẹ́ fara ayé. Tọ́mọ tiwa bá wà ní gbàgbọ́ believe pé tí àwọn ọmọ kindergarten ìbò, àwọn ọmọ kí ló kọ́ rẹ̀, àwọn ọmọ nursery school primary school ìbò tí wọ́n kọ́ engine yìí, àwọn ọmọ yunifásitì wọn ò tí ì débẹ̀. ẹ tó parí BS bí kò tí ì débi lọ́mọ ìdé. Kí ló fún wọn? Ó rẹ̀ pé 2x minus 2y is equal to x, ya 5x. Àwọn onímọ̀ ọmọ yunifásitì wa bí òun wá wáyé kiri, ó wà bí tí ẹ sì sọdún sí. Ọmọ yunifásitì, ọmọ poli, ẹsẹ àti wáyé àwọn ọmọ wa kí ni wọn ní máàtì. Ẹwọ́n àwọn eléyìí mo fẹ́ fi ìyàtọ̀ yín ni. Ọmọ China àwọn tí ọmọ ọdún 5-10 China 9-8 China ó ti ń kọ́pù engine, ó ti ń tú engine, ó ti ń kọ́pù engine. Ọmọ tí wọ́n ń bí adult ó ti 30 years ó ń wá x kiri nínú mathematics. Ẹ lọ syllabus University Polytechnic, syllabus táwọn ẹ ti gbàgbé láti 1950 kìíní kan tán ti lò sẹ́yìn làṣẹwà fẹ́ mọ́ cover bí. Torí pé a lè meet pẹ̀lú àwọn people yẹn. A lè ṣe ní táwọn people yẹn ń ṣe. Kí wá ló sọ wá dọ̀lẹ́? Sáwọn abá tiwa náà mo ò ní gbìyànjú ọ̀kan nù àyára ni. Àwọn abá ní gbìyànjú ṣùgbọ́n àìsọ̀lẹ̀ a fẹ́ ṣe bí wọ́n ti ń ṣe ló sọ wá dọ̀lẹ́. Torí mọ́ yèmí lẹ́nu nígbà tí àwọn ọmọ ọdún 7, 8, 9, 10 nílùú China tí wọ́n lè ń kọ́pù engine táà sì ń wáyé sí kiri nínú mathematics tiwa. Ọmọ Poly University wa ó sàbẹ̀ 1x go to y, ya find y find x làwọn wá kiri. Àkọ́kọ́ afẹ́ kéde òyìnbó láti mọ bá wọn tí bá ti ń ṣèbò lágbàáyé láti mọ bá wọn dọ́gba. Ẹlẹ́ẹ̀kejì, àṣà tiwa, ìṣe tiwa, ìwà tiwa, ìmúra tiwa òwúwa afẹ́ jọ wọ́n nínú gbogbo nǹkan. Ẹ̀yà ta wá làwọn fẹ́ jọ nítorí kábìlì wà láwọn ní pé ta làwọn fẹ́ jọ. Kò sí nǹkan táwọn fẹ́ jọ, àwa la fẹ́ jọ wọ́n, àwa la fẹ́ mọ́ dàbí tiwọn. Ǹjẹ́ àwọn tiẹ̀ rí àwọn tiẹ̀ gbèrò àti dàbí tiwa gangan. Màá sọ̀rọ̀ China yìí fún yín. Àwọn China yìí àwọn náà ti wà bíi tiwa rí tí wọ́n wú àwọn Amẹ́ríkà, UK gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Àwọn China wọ́n wá rán àwọn ọmọ wọn tí wọ́n rí pé wọ́n rán wọn jáde lọ sí Amẹ́ríkà láti lọ kọ́ bọ́n ṣe gbá, bọ́n ṣe ń ṣe àwo, bọ́n ṣe ìkókó bá sásùn. Àwọn ọmọ China tí wọ́n rán lọ́ngbà yẹn nígbà tán wá graduate tán gùdù tán wọ́n á padà sílùú wọn. Àwọn ni wọ́n lọ ń kó àwọn yòókù ìmọ̀ tó ti nílá Amẹ́ríkà pẹ̀lú láńgbòjì tiwọn wọ́n la fi káwọn tìlú tiwọn. Ṣé ẹ̀kú táwọn fẹ́ kọ́ ìmọ̀ kan ní ìsinmi ìbò láfi kọ́. Ṣùgbọ́n ìjọba tí wọ́n rán àwọn kan jáde lọ sí US láti lọ kọ́ ìmọ̀ nígbà tí wọ́n á dé
gbàtàndé wọ́n wá fi ìmọ̀ yẹn kọ́ àwọn yòókù pẹ̀lú èdè wọn tá a bá fẹ́ kọ́ ìmọ̀ tiwọn nílùú àjòjì tá à ń tẹ̀lé torí láì ìgbà tí wọ́n ti bí àwa ẹ̀mí ò mọ̀ tẹ́lẹ̀ o àwọn àjòjì ìlú àjòjì là ń tẹ̀lé afẹ́kéde wọn afẹ́mọ̀ múra bíi tiwọn afẹ́kéde afẹ́mọ̀ múra bíi tiwọn àwọn China kọ́ àwọn ọmọ tiwọn jáde láì lọ kọ́ bọ́sẹ̀ ń ṣe ni bẹ́yìn ṣe gbá bẹ́yìn ṣàwó àwọn ọmọ tiwọn tó wá débẹ̀ àwọn wá tú sí èdè ti China láti mọ̀ ṣàlàyé fún wọn ibì kan lè yóò ti mú mi mọ̀ ṣùgbọ́n tó wá fẹ́ mú mi mọ̀ yóò jẹ́ tó gbọ́n ṣíkà sọpá ò gbọ́n ni agbọ́n ṣùgbọ́n kò sí nǹkan kan alágbára àti sàwọn kankan bẹ́ẹ̀ pé àwọn nǹkan tí yóò jẹ́ kí lóò tẹ̀síwájú àwọn nǹkan táyé pé ìjọba ló lágbára àti ṣe ni ìjọba ni ó design fún wa pé ọ̀nà bí tá gbà ni èyí ló fà á tí mo fi mú fídíò màá mú fídíò ọmọ Yíbò kan wá tó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó mọ̀ òun sì sọ ọ̀rọ̀ tó kún ọgbọ́n ni fẹ́ni tó bá lè ronú ẹ jẹ́ kí n play fídíò ọmọkùnrin náà kẹ́ ẹ gbọ́n tó wí torí àwọn rò pé àwọn yìí ló jẹ́ kí á lajú ni ọjọ́ tó ń yẹ ká là ìpalára ló wàá jẹ́ fún wa. I strongly know that the Western education in Africa is an instrument or a colonization tool the white man bring to Africa to enslave African youth, to make African youth totally dependent consumers. And today I am here to tell you why. Western education in Africa is the introduction of poverty in Africa. Western education in Africa is the introduction of joblessness in Africa. I tell people that before white man came to Africa, there is no one in Africa who is jobless. Every young man have a job. It's either he's a farmer, or he's a palm wine tapper, or he's a blacksmith, or he's an orthopedic surgeon. Whatsoever reason, the young boy is already independent. At age 18, 20, he's already planning of how to get married because he's have a job, he has a financial work he's doing. Introduction of education in Africa automatically breeded numerous dependent youth in Africa. And why is it so? Is because the education that was available to Africa was not actually designed in a way to solve problem. It was actually designed in a way to actually breed people who will pursue memory and not actually pursuing solutions to people's problem. Because the reason why we study, the reason why we go to school is to solve human problem. The reason why we do all kind of learning. If I'm going to do apprenticeship today, if I'm going to learn trading today, if I'm going to school today, all I'm doing as a human being is how do I improve my environment? How do I look around my environment and improve my environment to solve the problem in my environment? Unfortunately, the education system that was brought to Africa was not meant to have functional knowledge. Functional knowledge is the knowledge that we have direct application to the environment where you are coming from. So why the white people are reading to solve human problem, Africans are reading to get certificates. Unfortunately, certificates don't solve problem in a nation. Certificates expand poverty in a nation, widen dependency, and make the youth irretrievably dependent consumers. So the assignment is keep the youth busy, give them memory, and while the people are reading, pursuing certificates on that project, the youth are being empowered. They now put incentive there. The incentive is the trap, because when you want to capture an animal, you have to, if you make a trap, you have to put maybe the few meat or the things that will actually attract the animal to that place. So money was actually put there as the incentive. So those who actually put the interest in that memory education and came out at first class, those people are being paid a little amount of money to encourage others to continue pursuing that memory education that have no physical application. And then when somebody eventually graduates, you now ask the person, young man, you said you study pharmacist. Yes. Can you produce drug? Are you producing? He doesn't have anyone he's producing. All our drugs is being imported from India. And we said we are graduating millions of pharmacists in Africa. You now discover the pharmacists come out and start going to sell drug. This drug is something that somebody who did not even go to. Oni West Educate tamu wa fún wa. Oni ìbẹ̀rẹ̀ ìṣẹ́ òun òsì nílùú yìí. Àwọn kan rí bí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rí bí ẹni tí ò lọ́gbọ́n tí ò ní làákàyè. Ó ṣàlàyé síwájú, ó sọ pé kí wọ́n tó mú West Education wá fún wa. Tán bá ti bí ọmọ ọkùnrin, tán bá ti bí ilé ibi tó ti jáde wọn, nínú pé ilé wọn iṣẹ́ àgbẹ̀ náà ń ṣe, nínú pé ilé wọn iṣẹ́ ọdẹ náà ń ṣe, nínú pé ilé wọn iṣẹ́ onídìrí náà ń ṣe, nínú pé ilé wọn iṣẹ́ alágbẹ̀dẹ ni wọ́n ń ṣe, nínú pé ilé wọn iṣẹ́ jákàn. Gbogbo ìdílé pátá ló níṣẹ́ tí wọ́n ti ń ṣe kó tó di pa àwọn òyìnbó wá.
ṣùgbọ́n nígbà tí a rí àwọn òyìnbó yìí tí wọ́n dé tí wọ́n á dé bá wa a kọ́kọ́ gbà fún ọbẹ̀ ni pé wọ́n ti torí pé ìṣòro kan tó bá wà dúdú ni pé táyà aláwọ̀ fún torí pé àwọ̀ tí wọ́n fún ti wá dúdú àti mọ́ níbi ẹni pé wọ́n ní gbogbo nǹkan jù wá lọ torí àwọn tó yàtọ̀ sí tiwa gan àti ọkọ̀ gbà fún wọn ná àti ọkọ̀ sọ̀rọ̀ àdì ẹrú fún wọn torí pé àwọn tó yàtọ̀ sí tiwa a sì rí pé èyí tí àwọn ń ṣe ohun tí yàtọ̀ sí tiwa torí gbogbo òwúrò níbi tí òun kálukú ti mú ìmọ̀ tiẹ̀ wá ibi táwọn àbá tiwa ti mú ìmọ̀ tiwa wá ọ̀tọ̀ ibi táwọn ilé náà ti mú wọn wá ọ̀tọ̀ ìdí nítorí jẹ́ pé nígbà táwọn dé bá wa ohun tó bàṣẹ sí gẹ́dùn náà ni mò ń sọ yìí nígbà tí wọ́n dé bá wa àwọn babaláwo àwọn ọmọ oníṣẹ̀ṣe ló wá padà di best pastor àfáà tó dáa jù káfọ́ mọ̀ jáwé kí pastor mọ̀ sọ pé ẹ lọ mú kádùn lọ́sẹ̀ kíníkan kíníkan ọmọ oníṣẹ̀ṣe ni wọ́n torí pé àwọn àbá tí wọ́n bí wọn ní táwọn rí ni wípé àwọn òyìnbó yìí wọ́n ní nǹkan tí ojú tiwa lọ wípé wọ́n ti mú education wa wọ́n ní báyìí tó a ṣe báyìí yóò di báyìí yóò ṣe báyìí yóò di báyìí tá a ṣe báyìí yóò tanná tá a ṣe báyìí yóò paná western education yẹn ó wà ní gbogbo wa lé la fi sọ gbogbo nǹkan tí àwọn àbá wa àwọn ancestors wa tí wọ́n kó lẹ̀ òun la fi sọ gbogbo ẹ̀kọ́ nípa wáta afẹ́gbóyìnbó àwọn ìlú tí wọ́n ṣe Suzuki Honda Iwan àwọn ọmọ tó ń ṣe wọn ò gbébò wọn kan o ṣùgbọ́n afẹ́gbóyìnbó afẹ́ ní western education ó wáyé ká sọ gbogbo tí afẹ́ nù nígbà yẹn àwọn abaláwo tó ń lóògùn tí wọ́n ní fọ̀n tán lè kanná tán gbọ́ fá dáadáa gbogbo fá tí wọ́n gbọ́ yẹn wọn ò fẹ́ fún ọmọ wọn wọn ò fẹ́ kọ̀ fún ọmọ lára wọ́n fẹ́ kọ́ ọmọ wọn náà lọ dàbí èèbó kó lè mọ̀ ṣe èèbó kó lè dáwùjọ kó lè mọ̀ yẹn fatafata kó lè mọ̀ sí fatafata. láì mọ̀ pé ọmọ tí abaláwo bí tí wọ́n kò sí western education yìí ni òun náà gboko fa lọ òun náà ṣiṣẹ́ ẹ̀fá òun náà tún ní agbára bí abẹ́ ṣe lágbára òun náà lágbára bẹ́ẹ̀ bí abẹ́ ṣe ní nǹkan tí fi tú àwọn èèyàn lẹ̀ òun náà lè tú àwọn èèyàn lẹ̀ ṣùgbọ́n bàbá gan ti ríra rẹ̀ bí ẹni pé yẹn táwọn òyìnbó ìgbé wa ó ju tiwa lọ gbogbo àwọn ọmọ ìṣẹ̀ṣe lọ ń kàwé wọn ò ná ní ewé wọn ò ná ní egbò wọ́n fẹ́ dàbí tiwọn ní tó pa áfíríkà tó pa wá di òní nìyẹn àti gbà fáwọn òyìnbó yìí tán bí ẹni pé jù wá lọ wọn ò sì jù wá lọ ní táwọn mọ̀ náà mọ̀ ní táwọn mọ̀ ni wọ́n mọ̀ ní táwọn mọ̀ àwọn ò mọ̀ ṣùgbọ́n táwọn mọ̀ àwa gbé sábẹ́ táwọn ti mọ̀ tójú tá a rí bí ẹni pé ju tiwa lọ. kéèbù kan sọ̀rọ̀ ẹnu lásán àwa ti bí a ti kú lẹ̀bẹ̀ ni pé ó sọ̀rọ̀ tá a gbọ́ rí tá a bá ṣe lè tiwa wọn àní káwọn mọ̀ tó fáwọn. àtàyé àwọn bàbá wa ló ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ tọmọkùnrin sọ pé kẹ́ tó mú western education wá onídìílé ti ń táyé pé àgbẹ̀ làwọn ń ṣe onídìílé táyé pé àwọn àgbẹ̀dẹ náà ń ṣe onídìílé táyé pé jákàn làwọn ń ṣe onídìílé táyé pé kò sí ìdílé tí ò ní iṣẹ́ tí wọ́n ń ṣe tí ẹ kálukú sì mọ iṣẹ́ rẹ̀ pé tí wọ́n sì mọ sọ pé tẹ́ a fẹ́ ṣe irú iṣẹ́ báyìí ẹ lọ ìdílé báyìí. ṣé western education ṣe wáyé kó gbá wa sẹ́yìn ni àbí wáyé kó gbọ́ wa síwájú ohun tí mo ń sọ ni tí wà sí western education ǹjẹ́ àwa lóòrìn tẹ̀síwájú nípa tá a mọ̀ ọ̀yá àwa dúpẹ́ lọ́wọ́ western education náà pé kó jí ká mọ̀ àwọn kankan tá a mọ̀ àti western education ó ti wà lára everybody ó ti wà lára gbogbo wa ìmọ̀ oníṣe pẹ̀lú èdè òyìnbó àbèdè kan mo sọ pé àwọn China lọ sí wọ́n gbé àwọn ọmọ wọn jáde ìjọba náà wọn jáde láti lọ kọ́ ìmọ̀ lọ́dọ̀ àwọn tó ti nímọ̀ láti wá kọ́ àwọn yòókù kí ni ìjọba ti wá ṣe lórí ẹ̀ ìjọba tí ò ní nǹkan láti ṣe lórí ẹ̀ tí wọ́n ní pé president kiri kankan nìkan kó sàkówó kó kó àpò kó fi ra lé kó fi ra mọ́tò kó fi róbìn sùn kó fi sọmọ lọ lóyìnbó kó tán. èyí táwa wá láti wá ṣàtúnṣe rẹ̀ ni pé àwa ọ̀dọ́ tòní ọ̀nà wo la gbà inú mi wá dùn mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ àwọn ọmọ ti wà nílùú yìí náà wọ́n ti lọ sílẹ̀ òkèèrè wọ́n ti rí wà wọ́n ń bẹ̀ wọ́n ti rí ṣe wọ́n ń bẹ̀ wọ́n ti rí pé gbogbo báwọn náà ṣe ń dán tí bọ́ ṣe rú bí ọdún tó ń rọ̀ bí òwe gbogbo ẹ̀ pátá wọ́n ti rí pé àwọn náà lọ́hùn náà àwọn náà ń ṣẹbọ wọ́n láwọn ẹbọ táwọn náà ń ṣe láwọn tó jẹ́ àwọn British nìyẹn o àwọn tó jẹ́ àwọn funfun àwọn náà láwọn ẹbọ tí wọ́n ṣe tí wọn ò fi hàn wá ṣùgbọ́n nígbà tí wọ́n dé bí wọ́n rí pẹ́ bọ́ ti wájú tàwọn lọ wọ́n sì mọ̀ pé
táwọn ò bá gba ta ní dànù lọ́wọ́ wa àwa lápadà jó lórí áfíríkà ní ó jó lórí everybody kò sí ẹjọ́ áfíríkà lọ. wọn á mélèé wá wọn mú western education wá lọ́nà láti gba gbogbo nǹkan táwa ní ọ̀nà láti jẹ́ kárí bẹni pàjá mọ́ nǹkan torí ìdí nìyí tọ́jú pé àwọn òyìnbó yìí náà lọ́wọ́ kọ́ wá ń jọ́ sí tí wọ́n kàn àbá wọn lẹ́rú tán fàgàdàgòdò sí wọn lẹ́nu tán sẹ̀wọ̀n sí wọn ń dì í tẹ́pà náà tún wọ́n padà wá pé ẹja fún ilé education ẹ̀yà Jesus kìnìkan Allah kìnìkan ṣé nígbà tí akọ́kọ́ wá sọ̀rọ̀ sáwọn àbá wọn dì í tẹ́ fàgàdàgòdò sí wọn lẹ́nu ṣé Allah ò tí ì dè ńgbà yẹn àbí Jésù ò tí ì exist àbí God ò tí ì exist ńgbà yẹn táyà fi lè wá pẹ̀lú àlàáfíà ńgbà yẹn táyà pé ẹ wá pẹ̀lú rọrùn ńgbà náà ẹ wá pẹ̀lú nira ìpayín kékeré ni nígbà tí wàá yá táyà rí pàwọn náà ti ń gbọ́n nípasẹ̀ mọ́ gbọ́n ẹ ti wá pẹ̀lú pé ẹja sẹ̀sìn Christianity Islam ẹja ṣe láti fi rọ̀ wá lójú káwọn bá jà mọ́ káwọn bá pọ̀ ikú tó pa àwọn àbá wa tẹ́ ẹ ti gbé lọ tẹ́ ẹ ti sàwọn síǹdì lọ sílùú yín àwa gbọ́ páyé ti dájú ẹrú aláwọ̀kọ́ nù wọ́n ti kó wa àti wọ̀ wọ́n ti gbé àwọn gbogbo handicap lẹ̀ ẹrú ẹlẹ́ẹ̀kejì wa lè léyìí tó fẹ́ kó wa yìí àwa gbogbo Áfíríkà àti ibẹ̀ ní pélé wa a lè iṣẹ́ ká jẹun bẹ̀ àti ibẹ̀ ní pélé wa kò sí ìrìn tá a fẹ́ sí ń bẹ̀ kò sí ilé iṣẹ́ kò sí kankan èyí tí wọ́n ti gbé lé wa lọ láti gbà yẹn náà ló sì wà lọ́wọ́ àwọn ọmọ wa wọ́n gbé Islam lé wa lọ àwọn ọmọ tiwa tá à ń bí nìsín wọ́n fẹ́ kú ṣọ́ọ̀ṣì wọ́n fẹ́ kú mọ́ṣáláṣí wọn ò lè dá kankan dà wọn ò lè dá kankan ṣe tálẹ̀ kíní kan dìdím kàmpù lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ òsì ọwọ́ ọ̀tún rẹ̀ àwọn China ló kọ́ company lọ àwọn kan káàmpù lálálálálálá láìsí pé olùkọ́ ti dàrú káàmpù tí ò mọ́ fáwọn ọmọ ìlú káàmpù tẹ́ ń lọ ẹnìkan tún gbówó lọ́wọ́ yóò tún kó àpò tiẹ̀ ní gbogbo wọn ní gbogbo church àbí mosque ta nílùú yìí tábìlì sọ́ọ́ di iléeṣẹ́ kò sẹ́ni tí ó jìyà mọ́ ìmúlẹ̀ lẹ́ẹ̀kejì lèmi fẹ́ kí a ṣàṣe lórí gbogbo ọmọ wa nílẹ̀ yìí wọ́n ti wà nílùú òkè ìlú àwọn tó wá kó alẹ́rù náà wọ́n wà o wọ́n ti mú gbogbo wọn ní ẹ̀rú sí àkàtà kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ ni pé káwọn olórí táwà níbí káwọn náà wá bílù tiwa náà bí ó ṣe báàlù tàwọn náà dọ́gba ní táwa náà ní ká polówó ẹ̀fàyé ẹbọ la ní òrìṣà la ní ìṣẹ̀ṣe la ní àgbẹ̀ iṣẹ́ ọ̀gbìn la ní gbogbo àwọn bọ̀dá yín Oríyọmí kí ló kọ́ bọ̀dá yín wọ́n pọ̀ adúrọ̀nù wọ́n pọ̀ láyé káàkiri gbogbo ẹ̀tẹ́ ká fi sọ̀gbìn wọ́n ti sọ di ẹ wá sàmọ̀ kọ́lé ẹ mọ̀ kọ́lé ẹ mọ̀ gbélé ẹ mọ̀ gbalé ẹ mọ̀ ralé ìjọba sì ń wò náà bí ẹni pé àwọn òtí ẹ̀ lórí ìrò tiwọn tẹ́pọ̀ gbìn lálẹ́ tàfáyé táwọn náà fi ganu ayé ẹja sẹ́ tẹ́písẹ̀ sí wa lálẹ́ tàfáyé táwọn náà fi ganu ayé táfi tó fi pa yàtọ̀ ẹja sẹ́ ó jẹ́ pé àwọn làwọn mọ̀ tẹ̀lé gbogbo àwọn tó ti wá jáde sílé òkè tẹ́lẹ̀ lọ òkè òkun tó ń lò bí ẹrú ẹ jẹ́ kí ìjọba ìlú yìí ẹja lè fi wọ́n yẹn pọ́ ọmọ ọkọ níwọ̀n ìwé sọmọ ẹrú ìjọba ìlú ẹ̀sìn kan tí ó jẹ́ káwọn náà lè kówó èbò wá lù yìí láti wá fi tá nǹkan lè ṣe ìjọba ìlú yẹn mọ̀jọ máa lẹ́ mọ̀jọ mọ̀ òfo kò sọmọ Yorùbá tó wà lé òkèèrè tí ó wù kó padà wọlé kó wá gbélú bàbá rẹ̀ ṣe nǹkan ọmọ ọkọ níbí tó bá ti dé lùwẹ̀ ti dọmọ ọkọ kò sílẹ̀ tí yẹn dé tó bá jẹ́lẹ̀ abẹ́ èèyàn ìgbéya kó jẹ́lẹ̀ abà rẹ̀ gan tó lọ́tọ̀ ṣùgbọ́n yìí ń bẹ̀ ń báyìí ẹ fàfẹ́ kí ṣé bí owó ọmọ Yorùbá ṣe wá sá lọ ẹ bá ti níbi 1 million 2 million 3 million táyì tó bí 5 million nílẹ̀ yìí báyìí ó sá lọ sílùú mi ni ṣé bí a ṣe sọ̀lú ìdáwòrò rèé ẹ̀yin ìjọba wèrè ìlú yẹn sì ń kówó jẹ́ ń ti yín. ẹnìkan wá jáde sọ pé ẹ̀sìn ìwé lẹ́fikú wa lẹ́rú tí ó rọ́ ló pa ni. ìwé táwa ń kà tá à ń lé kí la fi ń ṣe àríyàn kan fi da àwọn China ló ra ọmọ ọdún mẹ́jọ ń tú ẹ́ńjìnì Toyota ọmọ yunifásitì ń bí iṣẹ́ èyí ló ń wáyé sí kiri inú máàsì. eléyìí tá a sọ yìí àbọ̀ ọ̀rọ̀ ni ó tó fọmọlúwàbí tó bá dénú ẹ̀ yóò dòdò di ká mọ̀ protest ká mọ̀ sí pé ká mọ̀ ṣàwọ́ sí ọ̀nà àbáyọ ni kẹsí ọ̀nà àbáyọ
bá protest náà wọ́n ti sọ pé bá kan jẹ́ wọ́n gbà wá jẹ́ wọ́n bá wò ó jẹ́ ṣùgbọ́n ìjọba náà afẹ́kẹ́ mọ̀ pé àwọn olùkọ́ ọ̀dà yìí pé tẹ́ bá mú olórí wọn mú wá gẹ̀ ni o ẹ padà ní ìlú yìí náà débẹ̀ àti pẹ́sidẹ́ǹtì àti gọ́vùnà àti mínísítà tá padà mọ̀ ráǹgì yín tẹ́ẹ̀mù kúporó tẹ́ẹ̀kì gbé dọ́rùn ẹ padà ní ìlú yìí náà débẹ̀ mo sọ lè mú dánú dúró mo sì làbọ̀ yẹ̀ làbọ̀ yìí ṣe.